أفضله عليها ويملئ بالرضا الأوفى يديها ويملئ بالرضا الأوفى يديها لماذا هذه البلوى لماذا أيا من ضل للأحياء ملاذا أيا من ضل للأحياء ملاذا لحبك مصطفى من ليس يعصي أوامرك التي تأمر وتوصي أوامرك التي تأمر وتوصي مباهجه قليلة في الحياة نعم وقد وجد الألم وقت الوفاة وقد وجد الألم وقت الوفاة. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين محمد رسول الله صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين. adúpẹ́ fún Ọlọ́run atọrọkẹ́ àti ìgẹ̀ tó pọ̀ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. àlékún kẹ́ Ọlọ́run àlékún gẹ̀rẹ̀ Ọlọ́run dákun bá wa ṣe fún Ànábì Muhammad gbogbo àwọn ará ilé ẹ̀ àwọn sàhábà rẹ̀ Ọlọ́run dákun bá wa ṣe dáadáa fún wa ìkẹ́ náà Ọlọ́run dákun má dáa dúró lórí ẹnì kọ̀ọ̀kan wa náà wala la hawla wala quwwata illa billahil aliyyil azim. gẹ́gẹ́ bí a ti ń bá lọ lórí ètò wa tí a pè àkọlé ẹ̀ ní al-ibaru al-mustafadatu min masa'ib ar-rasul sallallahu alayhi wa sallam fi hayatihi sharifa fa'tabiru ya ulil absar. pé àwọn ìwòye tá a fẹ́ ká wò tá a dẹ̀ fẹ́ jẹ́ ká ṣe àǹfààní níbi àwọn àdánwò àwọn àmì wò tó náà bá fi kan Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nígbà tó ń gangan bẹ láyé tí ń ṣẹ̀mí. káwa náà wá wòye sí gbogbo ẹni tó náà bá ní kó ní ojú tí wọ́n máa fi wo nǹkan fínífíní káwa náà wò káwa apply sínú life wa so that gbogbo táwa náà bá wọn pass through nínú ayé kò ní lè strange sí wa á lè láǹfààní àti ṣe sùúrù lé lérí á lè gbà fọ́lọ́run ọba lórí ẹ̀ á lè ké pe Ọlọ́run ọba lórí ẹ̀ á lè wá ìrànlọ́wọ́ Ọlọ́run ọba lórí ẹ̀ á lè mọ̀ wípé ní àwa kọ́ ni nǹkan yẹn kó máa ṣẹlẹ̀ sí bí ó ti ṣẹlẹ̀ sáwọn tó ṣáájú wa dá. so ìyẹn làwọn ń bá lọ tá a wá bá dé ọ̀dọ̀ Khadija nípa ìgbìyànjú support tó náà fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tọ́lọ́mbà tó wá padà wá gbé àdánwò pé Ọlọ́run ọba mú kúrò lẹ̀ lásìkò ìgbà tí Ànábì sì ń gbádùn ìkúnlọ́wọ́ rẹ̀ lọ́wọ́ tó wáyé pé àsìkò ìgbà yẹn Ọlọ́run ọba tún wá mú un lọ tó mú kúrò lórí ilẹ̀ ayé tó ti gbogbo support tó fún un tó wá jẹ́ ọdún ìbànújẹ́ ńlá fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó fi wá sọ ọdún ọ̀hún ní amul huzni pé ọdún ìbànújẹ́ torí pé ní ìbànújẹ́ ńlá ó mú Ànábì wa sallallahu alaihi wasallam ní àsìkò náà gan tí kìí ṣe kékeré. so láti wọ́n sọ pé salamullahi afdaluhu alayha salamullahi afdaluhu alayha wa yumli'u birridal awfa yadayha. yálà wa Khadija tó wá ṣe bẹ́ẹ̀ fún Ànábì wa Muhammad salamullahi tó dúró tọkọ rẹ̀ tán yányá salamullahi ó fowó dúró tì í salamullahi ó fi ọgbọ́n tọ́lọ́run bá fún ó fi dúró tì í ó fi azikí ó fi dúró tì í ó fi ìkúnlápá ìsọpọ́tì ẹni ìdúró tẹni gbogbo ẹ̀ ló fi dúró tàn. salamullahi ó wá jẹ́ ìfọ́kọ̀ tiẹ̀ náà parẹ́ mọ́ láyé. afdaluhu alayha. Ọlọ́run wá wọlé abẹ́ náà ìkẹ́ ẹ̀wọ́ Ọlọ́run wọn lọ́wọ́ Ọlọ́run dákun bá wa ṣe fún afdaluhu
عليها ويملئ بالرضا الأوفى يديها ويملئ بالرضا الأوفى يديها. ọlọ́wọ́ ọwọ́ rẹ̀ méjì báyìí ìyọ́nú rẹ̀ ọlọ́run dákun wá jẹ́ okun kẹ́kẹ́. ويملئ ìyọ́nú ọlọ́run ọba tó pọ̀ ọlọ́run dákun bá wa ṣe fún. رضا الأوفى يديها ويملئ بالرضا الأوفى يديها. ìyọ́nú ọwọ́ ọlọ́run ọba tí ò ní níye ọlọ́run dákun bá wa ṣe fún ìyànlá wa fún ìjà. àwọn fi sọ pé limadha hadhihi al-balwa limadha. لماذا هذه البلوى لماذا أيا من ظل للأحياء ملاذا أيا من ظل للأحياء ملاذا. ìwọ lọ́hùn ọba tí ó sì ṣe bí léèrè lórí gbogbo nǹkan tó bá ṣe torí gbogbo tó bá ṣe òfin dára náà ni. لماذا ṣùgbọ́n anábìrẹ̀ Muhammad sallallahu alaihi wasallam tó wá jẹ́ pò náà lọ nífẹ̀ẹ́ jù limadha. لماذا هذه البلوى لماذا. àdánwò ipò kí wàá ló di ọlọ́run àdánwò ìwà pọ̀ tó báyìí. البلوى لماذا. tó fi náà ọ̀rẹ́ rẹ̀ anábì wa Muhammad wo. أيا من ظل للأحياء ملاذا. ìwọ tó jẹ́ ìpè ní pé yóò bá ságbà mí gbà mí tó fẹ́ lọ sá lọ ibìkan ọ̀dọ̀ rẹ náà lèèyàn máa ń sá àti gbogbo ẹni tí ń sẹ̀mí gbogbo alààyè ọ̀dọ̀ rẹ náà là ń sá gbàmígbà mí wà ọ̀dọ̀ rẹ náà là ń farati wọ́n náà ní ìlú farati wà أحيا ملاذا. àdáwọ̀ ìpọ́jú fún ànábì wa Muhammad. أيا من ظل للأحياء ملاذا. لحبك مصطفى من ليس يعصي. tó wá fi ṣe àdánwò fún ọ̀rẹ́ rẹ̀ ànábì Muhammad tó jẹ́ pé ní kì í ṣe gbogbo nǹkan tó bá pa láṣẹ tó bá ní kó ṣe náà ni ó ṣe. من ليس يعصي أوامرك التي تأمر وتوصي أوامرك التي تأمر وتوصي. gbogbo àṣẹ rẹ tó bá pa láṣẹ pé o ṣe náà ni ó ṣe. gbogbo àsọlẹ̀ tó bá sọlẹ̀ fún l'Ànábì ń tẹ̀lé tó ti bẹ́ẹ̀. تأمر وتوصي. ṣé bí nítorí wípé ní Ọlọ́run ọba ò tí ì fún ọ lówó lọ́lọ́ kírun sí mọ́ ọ̀ní ọ̀lẹ́ kírun ọ wá ń sọ pé àwọn tí wọ́n ń mutí gan wọ́n ń gbádùn ayé jù ọ lọ àwọn tí wọ́n ń ṣe zìnà tí wọ́n ń gbólóṣó gan wọ́n ń rówó wọ́n ń rí gbogbo ẹ̀ pé ìwọ tó wá ń kírun tó ń ṣe gbogbo nǹkan fọ́lọ́run lọ́lọ́run ọba ò wá fún ọ lówó lọ rí ná ọ wá torí bẹ́ẹ̀ ó wá lọ ní kírun mọ́ kódà lómi lòun ní gbàwẹ̀. لحبك bí àwọn tí ó gbàwẹ̀ gan ní sáà fún wọn sọ́wọ́n pàdánwò kan nìyẹn. يعصي. àwọn tó ní ń dá fún àdánwò kan ló jẹ́ fún wọn ìwọ náà tọ́lọ́run ṣe bẹ́ẹ̀ fún àdánwò ni ìwọ wá gbọ́dọ̀ wá rí pé wọ́n tó ń ṣe tọ́lọ́run gangan ìdẹ̀ra ló jẹ́ fún ọ. أوامرك so kíláàsì kọ́ wa lọ́kọ́ tọ́lọ́run. التي تأمر وتوصي. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam jẹ́ pé kò sí tọ́lọ́run ọba ní ó ṣe tí ò ní ṣe kò sí tọ́lọ́run ọba lè ní kó filẹ̀ tí kò ní filẹ̀ Ọlọ́run tó gbé oríṣiríṣi àdánwò. أوامرك kò sí tọ́ lè ní sí ọ tí ò kán tí ò ṣẹlẹ̀ sí Ànábì wa Muhammad تأمر sallallahu alaihi وتوصي. kó wò wá ti torí bẹ́ẹ̀ kó wá ní Ọlọ́run iṣẹ́ tó rán mi wọn ò jẹ́ mọ́ àṣẹ tó pa mí wọn ò ṣe mọ́ kò sọ bẹ́ẹ̀ Ànábì tó ń ṣe lọ náà ni so má jẹ́ kí yẹn má jẹ́ kí ṣe ìtọ́ ló ń kó sí wọn náà lẹ́mìí má jẹ́ ó kó sí ọ lórí kọ́ wá sọ yí pé nítorí pé àwọn tí mutí àwọn tán wọ́n rówó jù ọ lọ wọ́n rí ṣe jù ọ lọ wọ́n lọ́lá jù ọ lọ kọ́ wá tibẹ̀ bá gba ìtànjẹ kọ́ tibẹ̀ gba ìtànjẹ kọ́ wá lọ ní ṣe tọ́lọ́run mọ́ ọkàn tó padà kó bára rẹ̀ sí ni. مباهجه قليلة في الحياة وقد وجد الألم وقت الوفاة وقد وجد الألم وقت الوفاة. àwọn àsìkò ìgbà tá Ànábì fi rí dùnú nínú ìṣẹ̀mí rẹ̀ kò pọ̀. مباهجه قليلة في الحياة. from one àdánwò tí mí ni from one àdánwò tí mí ni láti bìkan bọ́ sórí mí ni. قليلة في الحياة. so tí wọ́n náà bá wá sọ pé ní tí ẹ ti pọ̀jù kíní kan ti pọ̀jù mọ́ rántí tó ṣẹlẹ̀ sí Ànábì náà. مباهجه mélòó ni ò ṣẹlẹ̀ sí.
qalilatun fil hayati. kì í ṣe gbogbo ọjọ́ náà lànàbí náà fi rẹ́rìn nínú ayé. wa qad wajada al-alam waqta al-wafati. wa qad wajada al-alam waqta al-wafati. kódà ìgbà tá ànábì ó tún fayé lẹ̀ ẹ̀tẹ̀ èrò tá ànábì tún rí. wa qad wajada al-alam. ẹ̀tẹ̀ èrò tó tún rí kì í ṣe kéèké. waqta al-wafati. pé ọlọ́run tó fẹ́ gbẹ̀mí ẹ̀ ìgbà tí ó tún gbà àìsàn tó ṣe ànábì ṣe kéèké tó bá tún gbọ́ gbogbo ẹ̀ ní lẹ́kùnrẹ́rẹ́ ọmọ sunkún pé sànábì náà lọ́lọ́run bá ṣe bẹ́ẹ̀ fún tó ti bọ́lá ọba ṣe nífẹ̀ẹ́ sí tó so kó lè jẹ́ àwòkọ́ṣe fáwa náà ní káwa náà lè fi lu ayé wa bẹ́ẹ̀ pé ẹni tọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ jù ló ṣe báyìí sí ló fi rú àmì wò báyìí kàn kí wàá nìwọ sọ́nà sọ àpúrúfù kò nífẹ̀ẹ́ rẹ tán ni ọlọ́run ti pè wọ́n lólùfẹ́ rẹ̀. Mustafa waladal banati kadha waladal banina ulil sifati kadha waladal banina ulil sifati. nínú téèyàn wá tún wá máa ń wálé ayé wá ṣe oníkéyìí ó wáyé kọ́lọ́hún ó gun lọ́mọ. fa innal Mustafa kọ́lọ́hún ó gun lọ́mọ ọkùnrin kọ́lọ́hún ó gun lọ́mọ obìnrin ẹ̀ẹ́dì pé gbogbo ẹ̀tọ́lọ́hún bá ṣèyí fún ìdùnnú ló ṣe fún tí ló sì máa dùn. so bẹ́ẹ̀ náà lọ́lọ́wọ́ bá ṣe fún Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam Ànábì bí àwọn ọmọ obìnrin fa àfọwọ́ Anas Ànábì ó ṣe kí ni ó bí àwọn ọmọ obìnrin. fa innal Mustafa waladal banati kadha waladal banina ulil sifati kadha waladal banina ulil sifati. ọmọbìnrin mẹ́rin gbáko l'Ànábì wa Muhammad ó sì bí ọmọ ọkùnrin mẹ́ta l'Ànábì wa Muhammad sallallahu alaihi ó bímọ méje Ọlọ́run bá dogun ọmọ fún ṣùgbọ́n kọ́ yawaddul mar'u alla yara fana'a hayati banihi aw yabki buka'a hayati banihi aw yabki buka'a. ṣé ẹ mọ̀ pé gbogbo yawaddul mar'u gbogbo tí ọmọ ènìyàn máa ń fẹ́ alla yara fana'a hayati banihi ó ní pé ní kò sẹ́ni tó fẹ́ rí kò sẹ́ni tó fẹ́ ìbẹ̀rẹ̀ ọmọ téèyàn bí lè kò sẹ́ni tí fẹ́ mọ̀ kò sẹ́ni tí máa bẹ̀ lọ́n pé kò ń rí ìgbẹ̀yìn ọmọ tó bá hayati banihi aw yabki buka'a. kò sẹ́ni tó fẹ́ sunkún tó fẹ́ fojú sunkún ọmọ hayati banihi aw yabki buka'a. gbogbo tẹ́mi máa fẹ́ oní wípé ní kó máa rí dùnú lára ọmọ kó ń bímọ káwọn ọmọ wọn bá kalẹ̀ káwọn ọmọ wọn tún wá sin òun kí ó jẹ́ pé ní àwọn ni wọ́n ó daṣọ bo lọ́jọ́ alẹ́ nígbà tó ń bá kú gbogbo ẹ̀mí tí máa fẹ́ ní kò sẹ́ni tó fẹ́ sunkún lórí ọmọ. yawaddul mar'u alla yara fana'a hayati banihi aw yabki buka'a hayati banihi aw yabki buka'a. حنو المرء للأولاد عالي فلا يرجو المضرة للعيال فلا يرجو المضرة للعيال. Anas afawa Anasu يقول حنو المرء ìyanu حنو المرء lílẹ̀ àwòláàdì ààrẹ. tọ́mọ ènìyàn máa ń ní sáwọn ọmọ rẹ̀ tó bá bí ohun tó ga gan ni. hunuwul mar'i lílẹ̀ àwòláàdì ààrẹ. téèyàn máa ń ní sọ́mọ ẹ̀ nǹkan tó ga nítorí pé ní èèyàn onífẹ́ kábúrò sí ọmọ. fala yaridul madarrata lil iyali. fala yaridul madarrata lil iyali. nǹkan èèrà lásán
èyí fẹ́ kó rin ọmọ èèyàn. madarrata lil iyali. ìnira kékeré èyí fẹ́ kó kára ní ìfúnka àwọn ọmọ tí yàrá bá bí. gbogbo tí àwọn èèyàn tí a máa ran kẹ́ni ẹ̀ tó kódà káàtó bẹ́lọ̀ lé lórí Ọlọ́run dákun bá fi sọ̀rọ̀ sọ́wọ́n ọmọ mi wọ́n fa burú ṣíyàn ní tí máa ń gbogbo ẹ̀mí nìyẹn. ṣùgbọ́n àtẹ́bí tó lọ́wọ́ wá ní lil awladi ali. fala yarijul madarrata lil iyali. فلا يرج المضرة للعيال. يجم المرأة فقد الابن جدا ويجرح قلبه جرحا شديدا ويجرح قلبه جرحا شديدا. يجم المرأة ìmọ̀ kó ìbànújẹ́ bá ọmọ ènìyàn. Yugimul mar'a faqdul ibni jiddan. kéèyàn pàdánù ọmọ tọ́lọ́run bá ṣe fún un tí máa bà nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀. Yugimul mar'a faqdul ibni jiddan. kéèyàn ṣàfẹ́kù ọmọ rẹ̀ kó mọ́ sánkú mọ́yàn lójú kò sí tó bani lọ́kàn jẹ́ tó tó. Wa yajrahu qalbahu jarhan shadidan. wa yajrahu qalbahu ìtún wa máa dá ọkàn ẹni lọ́gbẹ́ ní ìdálọ́gbẹ́ tó jẹ́ pé ní ó ní agbára tó lé kókó. ويجرح قلبه جرحا شديدا ويجرح قلبه جرحا شديدا. so ìwà máa ọgbẹ́ ni ọgbẹ́ ọkàn tí ì san ó ní kọ́ mọ́ wá tójú òbí rẹ̀ kú kọ́mọ ṣáájú òbí rẹ̀ rọrùn ìtí máa bá ní lọ́kàn jẹ́ ni. ashadul huzni mawtu bani rasuli biqaydi hayatihi ghayral batuli biqaydi hayatihi ghayral batuli. so ashadul huzni ètò wa lè jù nù bànújẹ́ tó bá níbo Muhammad òní mọ́tò bá ní rasul. ashadul huzni mawtu bani rasuli. ẹ wá tún wá máa wò ó Ànábì tọ́lọ́wọ́n ọba fẹ́ jù tọ́lọ́wọ́n ọba lòun fẹ́ràn jù tó sì gbéga jù tó fún ní gbogbo ẹ̀yìn jù Ọlọ́run ọba tún wá nítọ̀ àwọn ọmọ tó bí Ọlọ́run tó pa. mawtu bani rasuli. ó bí àkọ́kọ́ yún bí àárín ọdún méjì ó ti padà bani rasuli. ó tún bí kejì kò tún pé Ọlọ́run tún gbà àwọn ọmọ obìnrin tọ́lọ́run bá tún fún náà ọ̀gbọ́n àwọn ọmọ obìnrin tọ́lọ́run bá tún fún tí wọ́n tún ti ń bímọ lọ́ọ̀dẹ̀ ọkọ láàrin 20s ìgbà tó wà ní age of 20s kò tẹ́lẹ̀ tó pé ọmọ ọgbọ̀n ọdún nínú wọn bí kan fẹ́ súnmọ́ 29 27 25 ìnáwó ọba tún gbẹ̀mí wọn tán ti ń bímọ tánà bí tún náà níbi náà tún dùn pé òun náà tún ti ní ọmọ ọlọ́ọ̀bá tún gbà á lọ́lọ́run tún gba àwọn ọmọ obìnrin rẹ̀ èyí tó tún wá jẹ́ Ibrahim tó tún jẹ́ pé nígbà tí ànábì tún ti ń dàgbà bọ̀ tọ́lọ́run bá tún jogún yẹn fún tánàbí tún wò pé bóyá lè ní ó tún sin òun ó náà tún lòjú ọdún kan àbọ̀ lọ tọ́lọ́run tún fi gbà á níbi tánàbí tún nífẹ̀ẹ́ tiẹ̀ lé Ibrahim ó náà tún lójú bẹ́ẹ̀ lọ kò pẹ́ ọdún kààbọ̀ náà ló tún lò tọ́lọ́run tó fi gbà á lọ́wọ́ Ànábì Muhammad. biqaydi hayatihi ghayral batuli. kò wá sí nǹkan náà bí sọ. biqaydi hayatihi ghayral batuli. tó ti bẹ́ẹ̀ náà Ànábì ó bá níjọ́ ó sunkún o ṣùgbọ́n títún sọ náà ní pé ní la naqulu illa ma yurdi rabbana aw ma yarda rabbuna. pé àwọn òtún ní máa sọ nǹkan kan ju wípé ní tí ó máa yọ Ọlọ́run ọba wa nínú lọ. ìtọ́lọ́run ọba wa ó máa yọ́nú sí làwọn ó tún máa sọ tó ti gbogbo àdánwò yìí ó tún wá ní àníṣe àwọn ò tún ní sí ìwé sí Ọlọ́run àwọn ò ní sọ̀rọ̀ bú sọ́lọ́run. Ànábì tó gba gbogbo ẹ̀ mọ́ra biqaydi hayatihi ghayral batul. biqaydi hayatihi ghayral batul. sọ nínú gbogbo ọmọ méjèèjì ọmọ kan Batul Zahra Fatima ìnáwó wa ṣẹ́kù Ọlọ́run bá sì ṣẹ́kù ó nìkan ní òtójú Ànábì kú. biqaydi hayatihi ghayral batul. Ànábì náà tún wá kú Ànábì papòdà tán
òun náà kò lójú oṣù mẹ́fà lọ tó fi lọ bá ànábì. ẹwọ́ àdánwò yẹn tọ́lọ́wọ́ bó ti jogún ọmọ tó pọ̀ fún yàn kí ogun ó sì tún tójú ẹ̀dá kú ká tójú èèyàn kú ṣé ìṣe ìbànújẹ́ ńlá ṣé ìṣe àdánwò ńlá ṣé ìṣe àmì ìwò ńlá ẹ wá tún wá wo ẹni tọ́lọ́wọ́ bá tún wá ṣerú àmì ìwò yẹn fún ànábì wa Muhammad sallallahu alaihi ẹni tọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí jù. So ṣé tiẹ̀ ti dé lẹ́fù yẹn sádánwò tiẹ̀ ti dé lẹ́fù yẹn tó fi lọ́ọ̀ ṣe tọ́lọ́ mọ́ tó fi sọ wípé ní kọ́ para rẹ ló kù tó fi sọ páyé ti sú ọ tó fi sọ wípé ní bóyá ìjọsìn tó ń sìn fọlọ́n gan ti sú ọ ṣé tiẹ̀ ti tó lẹ́fù yẹn. So gbogbo ẹ̀ ìwọ náà gbà á bẹ́ẹ̀ ni torí pé ní àánú lọ́wọ́ bá fi ṣe ẹ sì wá máa wo ó tó ní ìtọ́lọ́wọ́ bá fi ṣe bẹ́ẹ̀ fún ànábì wa Muhammad o torí fáwọn ẹgbọ́n náà bá ṣe ẹkù tó bá ṣe ọmọ ọkùnrin ànábì sẹ́mi pé ní òun náà lè fẹ́ di ànábì lẹ́yìn ànábì wa Muhammad gẹ́gẹ́ bí Ismail náà ṣe di ànábì lẹ́yìn bàbá rẹ̀ Ibrahim ṣùgbọ́n náà ti sọ pé ní ànábì wa Muhammad ni ó jẹ́ khatimul anbiya fún òní ó sì ní ti ń jẹ́ ànábì papò ní sànábì ní ìmọ̀ lẹ́yìn rẹ̀ ẹwù tọ́nà ọba fi ṣe ẹwù hikmet ti ń bẹ́ẹ̀ so gbogbo nǹkan tọ́nà ọba bá ṣe fún wa ló ní ọgbọ́n kan tọ́nà ọba fẹ́ ká ṣàǹfààní bẹ́ẹ̀ ló ní ẹ̀kọ́ kan tọ́nà ọba fẹ́ ká mú bẹ́ẹ̀ ká ní wípé ní wọ́n bá ṣí gàgà rẹ̀ kúrò lójú wa ní lárọ́ ẹ̀yìn náà wọ́n àbá rí àbá mọ̀ pé orí ńlá lọ́wọ́ bá ń ṣe fún wa so kò sí nǹkan kan táwa máa ṣe tọ́nà ọba ti fi kàn wá bá ẹja ṣe sùúrù fún káwa máa wá ràn lọ́wọ́ pẹ̀lú sùúrù àti ká máa kírun fọ́nà ká máa bẹ́ẹ̀ ká bẹ́ẹ̀ lọ́n ká fàdúrà bẹ́ẹ̀ afáwa náà sì. tanaqqala min bala'i fi bala'i. Allah. Muhammaduna za'imul anbiya'i. Muhammaduna za'imul anbiya'i. tanaqqala min bala'in fi bala'in. tanaqqala min bala'i fi bala'i. ẹ wá wà nígbà Muhammad sallallahu alaihi wasallam olólùfẹ́ ọlọ́tọ́ náà bá nífẹ̀ẹ́ sí jù ìwọ̀n à ń ṣí lọ láti inú àdánwò kan bó sàdánwò mi tó bá ti kó ọdún kan ọlọ́wọ́ tó fi mí ìdánwò min bala'i tó bá ti fi kálẹ̀ ọlọ́wọ́ bó tó fi mí tẹ́sítì ẹ̀ bó lọ́wọ́ bá ṣe ń ṣe fún un. Muhammaduna za'imul anbiya'i. Muhammaduna za'imul anbiya'i. Ànábì wa Muhammad ẹ kò lọ ká gbogbo tí ń yá wọn ànábì pátá ẹ wò lọ́wọ́ bá ṣe ń ṣe fún un ṣùgbọ́n náà ọba náà tún máa ṣàdédé ṣe é bẹ̀ fún tún ní nǹkan tó náà ọba tó fẹ́ fà ló ń bẹ̀ náà. Muhammaduna kí ló fi jẹ́ pé ní kò ṣiṣẹ́ tí wọ́n náà wà yẹn tí ń bọ̀ ọ́nú jẹun ó ní nǹkan kan tó náà ọba fẹ́ fi ṣe fún ọ. za'imul anbiya'i. ó ní oore kan tó náà ọba fẹ́ fi fàyọ fún ọ bẹ́ẹ̀ má gbanújẹ́ má wà depressed lórí ẹ̀ dúpẹ́ fọ́lọ́run lórí ẹ̀ kó o sì máa tọrọ àforíjì kó o máa tọrọ ìrànlọ́wọ́ Ọlọ́run lórí ẹ̀ tó ràn lọ́wọ́ ní kó ṣe sùúrù lórí ẹ̀. za'imul anbiya'i. hujumul mushrikina alayhi aidan kamithli sayli fada alayhi faydan. كمثل سيل فاض عليه فيضا. kò tún wá lọ lórí yẹn o àtáàkì tí àwọn ẹlẹ́bọ náà tún wá fún ànábì tó tún wá àtáàkì ànábì. hujumul mushrikina alayhi aidan. bí ìgbà tí àgbàrá òjò bí ṣe máa ń wù yù bẹ́ẹ̀ ni àtáàkì tán fún ànábì. àwọn ẹlẹ́bọ náà tún yà ànábì ò sí mi. kamithli fada alayhi faydan. kamithli sayli fada alayhi faydan. wọ́n dá ànábì láàmú wọ́n ń jà á lógun látàrí wípé ní ó gbé tọ́lọ́run ọba wa bá wọ́n tún ń jà ànábì lógun wọ́n ní lára wọn fara ní. أضرته قريش كل ضر وكانوا أهله قاموا بشر وكانوا أهله قاموا بشر. àwọn ìdílé Quraysh ní ìdílé tá ànábì ti jáde. أضرته ìdílé tá ti bí bàbá ànábì àwọn ganan tí wọ́n kọ́kọ́ gbógun tì. أضرته قريش كل ضر. gbogbo nira kéèyàn
kéèyàn má gbádùn náà tó ń kọ́ bọ́ ànábì. wàkánú ahlahu qamu bisharri wàkánú ahlahu qamu bisharri. àwọn gan sì rè. كل در وكانوا أهله قاموا بشر وكانوا أهله قاموا بشر لقد رام لهم خير العبادة ولكنهم أرادوا له العبادة ولكنهم أرادوا له العبادة لقد رام لهم خير العبادة. gbogbo dáná bí wọn fún wọn kò ju pé kí wọn ṣe máa jọ́sìn tó dáa. رام لهم خير العبادة. kí wọ́n má ṣe bọ́ mọ́ ìlànà bí wọn fún wọn ló pè wọ́n sí. ولكنهم أرادوا له العبادة ولكنهم أرادوا له العبادة. ṣùgbọ́n gbogbo tí àwọn aràn kan fún ànábì àdìbàdà bí wọ́n báwọn ó ti pa ànábì o. ولكنهم àdìbàdà ọtí bí yàtọ̀ méje afáànásù àlàìbàdà àlìbàdà. so ànábì ń fẹ́ khairal àìbàdà fún wọn báwọn ó ti máa jọ́sìn tó dáa. àwọn wá ń gbèrò bí wọ́n ti fi ìbádà kan nábì bí wọ́n ti pa nábì o. ولكنهم أرادوا له العبادة ولكنهم أرادوا له العبادة. nínú àwọn masa'ib nínú àwọn àdánwò tá nábì tún kàn ń là àdánwò àwọn tó tún jára ilé àwọn tó ń jẹ́ ìdílé tó ti jáde ó tún ká àdánwò yẹn náà tó tún bá yí. شراستهم كأمثال الأسود وغلظتهم مجاوزة الحدود وغلظتهم مجاوزة الحدود. àwọn ará ilé rẹ̀ wọ́n wá wíkẹ́ẹ̀dì débi pé tí ẹ ju ti kìnìún lọ. شراستهم ní àwọn àwa abú tí wọ́n ń wù ú sáà nẹ́bí wa Muhammad. كأمثال الأسود. tí wọ́n tó fẹ́ fi kìnìún. كأمثال الأسود وغلظتهم مجاوزة الحدود وغلظتهم مجاوزة الحدود. gbogbo nǹkan tí wọ́n ń ṣe tí wọ́n fi ní ànábì la náà ń gbìyànjú ẹ̀. وغلظتهم مجاوزة الحدود وغلظتهم مجاوزة الحدود. رأى منهم محمدنا الزريا. رأى منهم محمدنا الرزيا. رأى منهم محمدنا رزيا وأصحاب له وجدوا الأذية وأصحاب له وجدوا الأذية. ìní ata ànábì rí látọ̀dọ̀ wọn ìṣe kékeré. رأى منهم. àwọn sàábì ànábì náà tí wọ́n tẹ̀lé ànábì àwọn náà rí oríṣiríṣi àgbákò àdánwò oríṣiríṣi ìnira àwọn náà tàtàrà wọn rí tí wọ́n rí tí ṣe kékeré. gbogbo eléyìí náà náwó ní jẹ́fà ànábì wa Muhammad tó ń ti bẹ́ẹ̀ ànábì kò kọ́ tọ́lọ́ nílẹ̀ kò sọ pé òun ò ṣe tọ́lọ́ mọ́ ìfún ṣe tọ́lọ́ náà. bí ṣe ń ṣe sùúrù bẹ́ẹ̀ náà ní tó ń fún àwọn sàábẹ̀ rẹ̀ náà ní tó ń fún wọn sùúrù pé ẹ ṣá sì sùúrù. رأى منهم محمدنا الرزيا وأصحاب له وجدوا الأذية وأصحاب له وجدوا الأذية. يتيم ما له أحد يقيه الله سوى المولى الذي لا ريب فيه سوى المولى الذي لا ريب فيه. يتيم
يتيم ما له أحد يقيه ọmọ òrukàn la nẹ́bì tí ò réèyàn kankan tó lè protect yẹ. ما له أحد يقيه láàrin àwọn ẹlẹ́bọ̀ gbogbo àwọn tọ́lọ́ wọn bá tún ní kí wọ́n wọn protect yẹ náà tún ti lọ. سوى المولى الذي لا ريب فيه. afọlọ́wọ́ bá nìkan ọlọ́wọ́ bá náà ló sì tó lẹ́yìn tí ó lè protect ẹ̀ ni ló lè sọ ni ọlọ́wọ́ bá nìkan ló سوى المولى الذي لا ريب فيه. ojú ànábì mọ̀ rí tó nípa àdánwò. ما له kì í ṣe kékeré أحد rí. يقيه. bẹ́ẹ̀ ló wá lójú tiwọ́ ti rí. سوى المولى tó wá ti fẹ́ dá wàhálà lẹ́sẹ̀ rẹ̀ lọ́rùn. tó ti fẹ́ dá àdánwò lẹ́sẹ̀ rẹ̀ máa ronú sáwọn ètò bá ànábì náà. لا ريب فيه. فقد خرج إلى أهل ثقيف. فقد خرج إلى أهل الثقيف بطائف يبتغي عون الحليف بطائف يبتغي عون الحليف. nígbà tí ìrìn àyè dojú ẹ̀ tán. فقد خرج. tí àwọn ẹlẹ́bọ̀ àwọn ìdílé Kùrẹ́ṣì tí wọ́n gbógun ta Ànábì tí wọ́n ní lára. إلى أهل الثقيف. tádàwó ipò tó lé Ànábì bá tún jáde lọ pé tọ̀ jẹ́ òun tún lọ sí Tọ́ìf. إلى أهل ó lọ sọ́dọ̀ àwọn ará ilé Thaqif ó lọ bá wọn pé ẹ ràn án lọ́wọ́ ẹ kún un lọ́wọ́ ó tún gbé dáwà rẹ̀ ó tún gbé lọ bẹ̀. بطائف يبتغي عون الحليف بطائف يبتغي عون الحليف. ó rò wípé ní bóyá òun tún lè rí àánú òun lè rí kún lọ́wọ́ látọ̀dọ̀ wọn. gbogbo bó ti wá gbé lọ ọbẹ̀ náà ń kọ́ ìnira náà ló tún padà kàn lọ́dọ̀ àwọn yẹn náà. تسلم منهم بدل الإعانة أذيتهم وأنواع الإهانة أذيتهم وأنواع الإهانة. kàkà kí wọ́n wá tún kó Ànábì lọ́wọ́ láwọn ará Tọ́ìfù yẹn. تسلم. nígbà Ànábì tún gbà látọ̀dọ̀ wọn ni. منهم بدل الإعانة. instead kó rí ìkúnlọ́wọ́ ìrànlọ́wọ́ látọ̀dọ̀ wọn kí wọ́n sọ̀pọ̀tì Ànábì tó gbà tó gbé wá. بدل الإعانة أذيتهم وأنواع الإهانة. ìnira lọ Ànábì tó rí látọ̀dọ̀ wọn. أذيتهم. àtòríṣiríṣi ìfinisẹ́mìdì ìyẹpẹrẹ ni. وأنواع الإهانة. wọ́n tún wá ń pa àwọn ọmọ wọn láṣẹ kan máa lè Ànábì lóko kò sí ọkọ tí wọ́n pa Ànábì tán kò sí èébú tí wọ́n ò bú tán kò sí ìlera tí wọ́n ò fi kàn án tán kò sí yẹ̀yẹ́ tí wọ́n ò fi ṣe tán ẹni tó jẹ́ ẹni tọ́nà ọba nífẹ̀ẹ́ sí jù. أذيتهم. ẹ tún wá wọ ọ́nà tó wá fi nira kan tó tó báyìí. وأنواع الإهانة. Ọlọ́run ọba sì tún filẹ̀ pé àní àdánwò àwọn Ọlọ́run tá a fi kàn mélòó ní sọ́kọ́ tí ìlú tó bá ní. وأنواع الإهانة. sátì ìyẹpẹrẹ ìwọ ọtọ á ní lórí rẹ ó para rẹ mélòó lójú ẹ tí ì rí lẹ́gbẹ̀ẹ́ tán. فصلى ركعتين بعيد ذلك. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nígbà tán ṣe ìlú fún tán. فصلى ركعتين بعيد ó ذلك. kírun rákà méjì. ويشكو ضعف قوته هنالك. ويشكو ضعف قوته Ànábì wa هنالك. tẹ́wọ́ sọ́lọ̀ ìwọ̀n bẹ̀ lọ́hùn ó wá kíbò sí pé Ọlọ́run ìlágbára فصلى ركعتين بعيد ràn mí lọ́wọ́ ذلك. sọ́wọ́ sí Ànábì náà tọrọ ju ìrànlọ́wọ́ Ọlọ́run ó tún bẹ Ọlọ́run ní pé kọ́lọ́run ràn lọ́wọ́ rẹ̀ tó ṣe sùúrù lórí gbogbo nira tí wọ́n fi kàn gbogbo òkò tí wọ́n lẹ̀ mọ́ gbogbo ebú tí wọ́n bú gbogbo àdánwò tọ́lọ́run tún ní kó lọ kojú ń bẹ̀ ó sáfù kan àwọn míì tún fi mí kàn. ضعف قوته هنالك. gbogbo mélòó ní ẹ̀fẹ́ máa kà nínú tó ṣe Ànábì. ويشكو tó ti bẹ́ẹ̀ náà ó tún ṣe sùúrù ni. قوته هنالك. إلى الرحمن قد أسمى يديه Ànábì wá gbé ọwọ́ rẹ̀ méjèèjì ó gbé lọ sọ́dọ̀ Ọlọ́run ó tẹ́wọ́ rẹ̀ sọ́dọ̀ Ọlọ́run. المعونة من لديه لكي يجد المعونة من لديه. torí kó lè bá a rí ìyọ́nú
ìrànlọ́wọ́ ọlọ́run ọgbà gbà látọ̀dọ̀ ọlọ́run. ila rahmani qad asma yadayhi likay yajidal ma'unata min ladayhi likay yajidal ma'unata min ladayhi. ashiratuhu ala an yuhlikuhu. عشيرته على أن يهلكوه قد اجتمعوا ولا أن يحفظوه قد اجتمعوا ولا أن يحفظوه. àwọn ẹbí rẹ̀ ìdílé rẹ̀ tó yẹ kí wọ́n tún wá gbárùkù tì, àwọn ìdílé tó ti jáde tó yẹ kí wọ́n gbárùkù tí kí wọ́n sọ̀pọ́tì ẹ̀ kí wọ́n kún un lọ́wọ́ lórí iṣẹ́ ọlọ́run ọba tá nàbì gbé dání. ila an yuhliku. àwọn gangan tí wọ́n á kójọ lórí pé àwọn ó pa àtòhun àti iṣẹ́ ọlọ́run tó gbé dání àwọn ó pa méjèèjì rún. wala an yahfazuhu. wọ́n ò dúró pé àwọn fẹ́ protect àwọn fẹ́ sọ bí wọ́n tún ṣe ní lára ni wọ́n tún gbìyànjú sáré. qad ijtama'u wala an yahfazuhu. تواطؤهم على أن يثبتوه أو إخراج أو أن يقتلوه أو الإخراج أو أن يقتلوه. nínú Darun Nadwa wọ́n gbìmọ̀ràn, wọ́n dètè, wọ́n dọ́gbọ́n, wọ́n kójọ, wọ́n pète, wọ́n ṣe gbogbo ẹ̀. tawadu'uhum ala an yuthbitu. ṣé káwọn ó sì fi ànábìrin lẹ̀ sílùú ni. awil ikhraj. àbí káwọn ó lè kó jáde kó nù ìlú. aw an yaqtulu. àbí káwọn ó tiẹ̀ pa gbogbo ẹ̀ náà gbìmọ̀ràn náà dọ́gbọ́n rẹ̀ pé káwọn ó fi ṣe ànábì wa Muhammad. awil ikhraj aw an yaqtulu. بظلمهم فهم قد أخرجوه من البلد الأمين وأوعدوه من البلد الأمين وأوعدوه. pẹ̀lú àbòsí wọn gbogbo ìkójọ wọn abúlé tí wọ́n kójọ ọ̀hún. بظلمهم. èyí tí wọ́n padà wá pọ̀ kúndùn sí náà ni pé àwọn ò lé ànábì fún wọn. فهم قد أخرجوه. wọ́n sì padà rí i pé wọ́n padà dètè tán fi fẹ́ wọ́n fẹ́ pa tànàbí fi padà jáde kó lù fún wa. فهم قد أخرجوه. wọ́n mú jáde kúrò nínú ìlú Mẹ́kà. من البلد الأمين وأوعدوه. wọ́n sì tún lé ní pé àníṣe àwọn pa àníṣe. من البلد الأمين وأوعدوه. mo ò fẹ́ kó rí fọkànbalẹ̀ ẹtún wò sílẹ̀ ní ètò sòdìdí àdánwò ẹ̀rọ àdánwò ńlá tó yẹ pé ní gbígbẹ́ tí wọ́n á ń gé kan láti ń pa kan nìkan rúwé tó lọ́wọ́ bá fi ń mi ànábì wa wò tó lọ́wọ́ bá fi ń tẹ́sítì ẹ̀ wò. Rasulullahi uswatu kulli hayyin liman yarju salamata nabiyyin liman yarju salamata nabiyyin. Rasulullahi uswatu kulli hayyin أسوة كل حي لمن يرجو سلامتك النبي لمن يرجو سلامتك النبي. sọ́rí ànábì Muhammad yìí أسوة كل حي ni. ó làwọn tó ṣe gbogbo ẹni tí bá ń ṣẹ̀mí. أسوة كل حي. ìtumọ̀ rẹ̀ ní pé ní gbogbo condition tí wọn náà bá ti bára rẹ̀ gbé ànábì síwájú rẹ̀ báyìí kó wá máa wò ó láwòkọ́ṣe. máa ronú pa bó náà ti lo láìpẹ́ ẹ̀ máa ronú pa bó ṣe ṣẹ̀ṣẹ̀mí rẹ̀ kí wọn wá máa fi lu ayé tiẹ̀ wá dẹ̀rí pé owó rí lò liman yariju salamata nabiyyi liman yariju salamata nabiyyi. fún gbogbo ẹni tó náà bá fẹ́ ẹni tí máa padà ń wá ọlà tí ń wá ìfàyàbalẹ̀ ọjọ́ ọ̀gbẹ́jà kìyàmà tí ń wá ọlá ọjọ́ ọ̀gbẹ́jà kìyàmà tí ń wá ìfọ̀kànbalẹ̀ ọjọ́ náà tó náà fẹ́ lẹ́yìn rẹ̀
kó gbà nẹ́bì kó máa wò ó kọ́ ṣe gbogbo bí tá nẹ́bì ti ṣe sùúrù lórí àwọn àdánwò kó náà máa ṣe sùúrù lórí ẹ̀ gbogbo ẹ̀yìn ìbàdá ti tá nẹ́bì ṣe kó náà gbìyànjú kó máa ṣe yóò padà rí wípé ní àwòkọ́ṣe tó ń fa nẹ́bì ṣe yóò padà wá jẹ́ oríire fóun láyé àti lọ́jọ́ gbé ìdánù kìyàmà. liman yarju salamataka nabi. torí pé ní current situation tó wà àbẹ́yẹ tó ti pass through àbẹ́yẹ tí ó tún ṣẹlẹ̀ tí ó tún padà ṣẹlẹ̀ sí ọ kò sí ètà nẹ́bì náà ti là kọjá. liman yarju salamataka nabi. wá wo bó lànàbì ṣe kọ́ńkú àti ẹ̀ bó lànàbì ṣe borí tiẹ̀ ìwọ náà wá gbìyànjú ló ń tà nábì fi borí kí wọn náà lè borí tiẹ̀. wa qad sabara an-nabiyyu 'ala al-balaya. kò sí gẹ́gẹ́ bí wípé ní gbogbo àdánwò tó ṣẹlẹ̀ sáà nábì ànábì wa Muhammad ó ṣe sùúrù lórí gbogbo ẹ̀. wa qad sabara ó fara dá an-nabiyyu 'ala al-balaya. kò dẹ́lẹ́bọ̀ nítorí ẹ̀ kò wá wá kú wa nítorí ẹ̀ kò sì para rẹ̀ nítorí ẹ̀. tasabbura lil-baraya kama tasabbura lil-baraya. bá nàbì bí tí máa sàsọ́lẹ̀ bí tí máa gba gbogbo àwa èèyàn náà níyànjú pé ká ṣe sùúrù ànábì náà ṣe sùúrù. wa qad sabara ànábì ṣe tí ó sọ̀rọ̀ fáwọn èèyàn tó wà ní ṣe. ìta ànábì bá ní ẹ ṣe òun náà ń practice nǹkan yẹn. ànábì ṣe sùúrù gbogbo àdáwọ̀ náà wá fi kàn. tasabbura lil-baraya kama tasabbura lil-baraya. so bí ànábì wa Muhammad bó ti rí oríṣiríṣi ni o òbí kọ jádún bẹ́ẹ̀ ń jákẹ́ ilé ìkáwá dún bẹ́ẹ̀ lẹ́nìí. òbí kọ mararata sagabin shadidin. farabalẹ̀ afáwa Anas òbí kọ mararata sagabin shadidin kadhaka mararatal maradin solidin. kadhaka mararatal maradin solidin. Ànábì wa Muhammad udhiqa mararata sagabin shadidin. kébi ó pa ní ebi ọ̀pàgbà fọwọ́ mẹ́kẹ́. sagabin shadidin. ó pa nábì náà léè tó ní agbára gan. udhiqa mararata sagabin shadidin. ṣé bí oúnjẹ lọ rí jẹ. kadhaka mararatal maradin solidin. tó bá jẹ́ pé láìsàn ni wọ́n náà wá ń kojú lọ́wọ́ báyìí àìsàn tó ṣe ànábì náà pọ̀ ó ṣe sùúrù lórí ẹ̀ ọlọ́run bá sì fún wọn sàn. so tiẹ̀ ò tí ì tó tà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n tí o fi lè borí ẹ̀ ó náà ní pé kò ṣe sùúrù. òbí kọ́ màrọ́ ọ̀tá àṣàgàbé ṣàdí ọlọ́run lórí kò fún ọ ní òsàn lórí ẹ̀. rọ̀tàlmàrọ́dé sọ̀lídé. Insha Allah ibi náà ni a ti dúró fún tòní náà a tún máa tẹ̀síwájú ní abalẹ̀ tó kù abẹ́ ọlọ́run bá ta'ala nínú àánú ẹ̀ kó dákun àlékún oore rẹ̀ àlékún dáadáa rẹ̀ kó ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa. gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ojú tẹ́ fi ń wò wá ọlọ́run ní jẹ́ kó fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wá ọlọ́run ò ní jẹ́ kó di owó tẹ́ fi ra dátà náà tẹ́ fi ń wò wá ọlọ́run ní jẹ́ kó tẹ́ńbẹ́ ọlọ́run tún máa bòyí láṣìírí sí. gbogbo wa káwa tún máa kẹ́kọ̀ọ́ lára nípa Muhammad ipò kíkò tó ọba wà condition kan èyí owó tó ọba wà ìṣesí tí ọba wà sátúmọ̀ dúpẹ́ fọlọ́ ní pé alhamdulillahi ala kulli hal tó máa dúpẹ́ fọlọ́ ní ọrí jẹ dúpẹ́ fọlọ́ ọrí jẹ dúpẹ́ fọlọ́ ọrí dùnú dúpẹ́ fọlọ́ ọrí dùnú dúpẹ́ fọlọ́ ọráyọ̀ dúpẹ́ fọlọ́ ọráyọ̀ dúpẹ́ fọlọ́ ọtídìlékọ́ dúpẹ́ fọlọ́ ọtídìlékọ́ dúpẹ́ fọlọ́ ọtírasọ̀rà dúpẹ́ fọlọ́ ọtírasọ̀rà dúpẹ́ fọlọ́ ọtírímọ́tòrà dúpẹ́ fọlọ́ ọtírímọ́tòrà dúpẹ́ fọlọ́ gbogbo orú nǹkan ìyówù àìsàn sí ọ ní dúpẹ́ fọlọ́ ọlálàáfíà ní dúpẹ́ fọlọ́ sáàmù dúpẹ́ fọlọ́ kọ́ wa máa wá ìrànlọ́wọ́ rẹ̀ lórí àwọn èyí tí ibi tó kù sí ìgbẹ́ fọlọ́ ọba kó ràn lọ́wọ́ lórí ẹ̀ àsìgbẹ́ náà ọba ta'ala gbogbo ibi tó rẹ̀ nìkan kan wá pé kù sí ọlọ́run kó ràn wá lọ́wọ́ lórí ẹ̀ ọlọ́run fún wa ní ìwòsàn rẹ̀ ọlọ́run wa ní fi àdánwò burúkú ọlọ́run ní gbé pẹ́ nípa la hawla wala quwwata illa billahi al-azim سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.